Agbala Gabriel sà ṣe rí láti òní lọ ṣe rí àwọn ọmọ tá ń kọ́kọ́ra wọ̀nyí wọ́n yára láti gbé wòlíì ṣubú ju nǹkan míì lọ. Ẹ máa wo àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí Muyideen sọ ẹ mọ̀ wípé torí pé ó ti ń bá bàbá yìí jáde ó ti ń bá wọn wọlé ó ti mọ in and out wọn díẹ̀ ó ti mọ àwọn nǹkan kan. Ẹni tó sọ wípé ògùn ni mò ń lò ẹni tó sọ wípé babaláwo ni mí ó mọ̀ wípé mo máa ń lo ewé ó mọ̀ wípé tó bá fẹ́ rújú tán màá ní kéèyàn lọ wẹ̀ túdè ó mọ̀ wípé tó bá fẹ́ rújú tán màá ní kéèyàn lo ewé àánú màá ní kéèyàn lo ewé ajé. Yes, I have said it online and I can prove it anywhere. Gbẹ́mi lọ bí tó bá fẹ́ gbẹ́mi lọ, I use it. Now because he has known, torí pé ó ti mú àwọn nǹkan kan wọ̀nyí, ṣé ẹ mọ̀ pé wọ́n lò against mi, Ọlọ́run ló ní kó má ní follower lórí social media, ká ló ní follower ní àwọn bloggers ìbá ti gbé mi gbà yẹn, but I am saying it now. Ní kí ló wá ṣe? Yóò dá fún yín ọdún ayọ̀. Ní kí ló wá ṣe? Ó wá lọ kó gbogbo àwọn kíní yẹn gbogbo àwọn nǹkan tí mò ń lò nínú yàrá yẹn ṣe understand ó wá kó jáde ó wá lọ wá ìkòkò ó wá kó sínú ẹ̀ ohun tí mò ń sọ yìí ìgbà tọ́rọ̀ yẹn dójú tán kódà wọ́n ní mọ́ lórí yọmí mo ní no tí bàbá Oríyọmí bá gbọ́ story mi ó máa fẹ́ invite mi orí afẹ́fẹ́ ni mo dẹ̀ ti ń ṣiṣẹ́ ó wá lọ wá pot kí ni wọ́n kòkò ó wá lọ kó gbogbo kinní wọ̀nyẹn sínú ẹ̀ ó kọjá sọ́dọ̀ ìyá ẹlẹ́kọ̀ọ́ tó wà ládùúgbò mi ó ra ẹ̀kọ ó kọjá sínú kíṣì epo mi tí mo lò kù ó wá da epo yẹn sórí ẹ̀kọ yẹn àwọn tó súnmọ́ mi they will understand wọ́n mọ tí mò ń sọ ọ̀rọ̀ yìí dùn mí gan ó dùn mí gan ìwà wá ń grant interview àwọn èèyàn káàkiri wípé Agbala Gabriel ṣe léyìí Agbala Gabriel ṣe sórí epo ẹ̀ àti ata ẹ̀ tó jẹ yẹn ó máa padà bí ẹ́ ó ní mo fi máa ń sọ sórí kò sí bẹ́ẹ̀ téèyàn bá mu ọtí rí tàbí tó fa sìgárì tàbí tó mu pàrágàrí tó tún wá lòun ò mú mọ́ ó sì máa wà ní blood ẹ̀ the person is not a normal person. Not the kind of rapport tó gbọ́dọ̀ wà láàrin ìwà àtọlọ́tí tó rórí wọn ò pé mọ́. O lè fi ọpọlọ ẹni tó ń fa sìgá tàbí ọpọlọ ẹni tó ń fa gbó kó o fi wé ọpọlọ normal person. Ẹ jẹ́ kí n sọ story mi tán ó wá lọ kó sínú kòkò ó wá gé ẹ̀kọ́ yẹn kéékèèké sorry tí mo sọ fún yín it's only that you are seeing me on social media and you are just seeing me if you notice you see that there are sometimes I don't come online at all because I am not myself. Ó wá kó sínú kòkò ó wá gé ẹ̀kọ́ yẹn kéékèèké ó wá da epo lé lórí ó wá gbé síwájú church ń bí báyìí. Mo máa pe àwọn ọmọ mi ká ní pé ó dùn mí pé wọ́n ti dé láti school àtàwọn gọ̀gán tán lọ bí iṣẹ́ wọ́n ti dé I would have called them. Tó o bá fẹ́ gbọ́ story dáadáa lẹ́nu mi look for me Ìbàdàn ni mo wà. Ó wá gbé síwájú church ní bíbá ẹ̀ nítorí pé kí ni ó mọ̀ pé mo máa ń lo àwọn ewé yẹn are you getting me now he's trying to use it against me. Ó wá gbé síwájú church mi bẹ́ẹ̀ ẹ má bọ̀ ẹ wá wo wòlíì yín o babaláwo ni o ògùn ló ṣe o ẹ wá wo wòlíì yín o so ìkan lára àwọn ọmọ mi wá sọ pé ọmọ kan wà lẹ́gbẹ̀ẹ́ lẹ́mi bíbá ìdí lọ yóò dá fún ọmọ yẹn wá ní ẹ ṣe léyìí tán sà ẹ ṣe léyìí tán àwọn gáàsì kankan wá ń kọjá níwájú church bíbá ìyàwó gáàsì ni wọ́n àwọn láwọn gáàsì wọ̀nyẹn wọ́n ń kọ́mẹ̀ntì pé àti ẹ̀ mọ̀ pé ìyá àdúrà náà ń ṣoògùn àbá tiẹ̀ wá bá wọn kàn tiẹ̀ ṣiṣẹ́ yahoo fún wa. Are you trying to relate what I am telling you this evening? Ó jẹ́ pọ́ mi o títí kan ra boxer ìdí rẹ̀ èmi tí màá rà rẹ̀ o. Bọ̀ nígbà tó tó ìkóríta kan mo ní wò wá. Mo ti mú mára mi ò lè mú mára mọ́. Àbí kó wá máa gbàdúrà fún yàn mo jẹ́ kó yẹ wípé èrí ló ń kó worí pẹpẹ yìí mo wà ní ṣọ́ọ̀ṣì mọ́ ìgbà yẹn ni wàhálà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láàrin wa. If you want to know my story come I will personally tell you Baba Agbala Gabriel ẹ ṣọ́ èèyàn. Sorry network ni ṣé ń gbọ́ mi dádì Bíbélì wípé ní lára àwọn èèyàn mi náà làwọn èèyàn ìkà wà.
tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ tó ń jáde okay somebody that is a drunkard ṣé expect kí Agbala Gabriel ó gba donation fún kó tó lọ bóyá bíi 4 million àbí 7 million kó wá kó lé lọ́wọ́ ni kì í ṣe gbogbo nǹkan ní bàbá yẹn máa gbé wá sórí social media kì í ṣe gbogbo ìwà rẹ̀ òní bàbá yẹn máa fẹ́ kí ayé ó mọ̀ ṣùgbọ́n báyìí sì ó kóra ẹ̀ síta àbí kò kóra ẹ̀ síta. Number one, the guy is not broken, he's not born again. He's not born again. Èèyàn dẹ̀ lè mú ẹṣin dòdò ni wọn ò lè fọ́ọ̀sì ẹṣin láti mú mi. Ẹni bá wọ́ mi ò mọ Agbala Gabriel ṣùgbọ́n mo mẹ́ni tó mọ̀. Do not judge people if you don't know them, if you are not closer to them, or you don't know anybody that knows them, or you don't know their story. Mo bẹ̀rẹ̀ sí ka àwọn kọ́mẹ̀ntì kan inú dẹ̀ run mi. Mo post video Muyideen yẹn sí WhatsApp. Somebody said I have known before that the man is a scammer. That is scammer. Ẹni tó mọ Agbala Gabriel Olúwabùkọ́lá ọmọ mi ni kò sí ní Nàìjíríà. Ó ní mọ́mí ó máa ń sọ̀rọ̀ Agbala Gabriel fún mi dáadáa kò dẹ̀ kí kò ṣe ní burúkú o she will always use his case to encourage me many a times. She will always talk about him. Immediately ni mo pè lánàá mo ní Bùkọ́lá wo nǹkan tí mo gbọ́ nípa Agbala Gabriel ó ní mọ́mí mi tí gbọ́rọ̀ lẹ́nu Agbala Gabriel ó ní ṣùgbọ́n mo mọ̀ pé gbogbo kinní wọ̀nyí irọ́ ni ó ní kán wádìí bọ̀bọ́ yẹn dáadáa. Ó lóun mọ Agbala Gabriel nígbà tí ojú ń pọ́n ó lóun mọ Agbala Gabriel nígbà tó jẹ́ wípé one bag of rice ló máa ń pín fáwọn èèyàn ó lóun mọ Agbala Gabriel nígbà tó jẹ́ pé ìyá rẹ̀ kú tí òrówó ṣe òkú ìyá rẹ̀ as at that time I don't know but she told me a lot of things concerning this man. If you don't know people's story, don't judge them. If you don't know people's story, don't be fast to be writing comments. Ọlọ́run go fẹ́ bẹ́ẹ̀ torí tó bá ti fọwọ́ ẹ̀kọ́ ó ti jáde lọ out of the abundance of heart the mouth speaketh. Okay, ẹni tó sálẹ̀ Ọlọ́run ló ní kí bàbá yẹn jáde ẹni tó sálẹ̀ yíká ó sálá yíká ó wá lọ sí àárín Bódìjà ó lébi ló ń pa òun ẹjọ́ báwo ni ebi ṣe máa pa Muyideen ní àyíká Agbala Gabriel ń bẹ̀ yẹn nígbà tí kì í ṣe pọ́n ní ẹni tó ṣẹ̀ particularly tó bá tiẹ̀ lẹ́ni tó ṣẹ̀ ṣó máa ṣe ìyàwó ẹ̀ náà ni. Ẹ wo bí àǹtí yẹn ṣe ń sunkún ó ní kó jẹ́ kó má dáhùn padà sẹ́sì àárọ̀. Bàbá Oríyọmí wá ń bèrè lọ́wọ́ Agbala Gabriel pé tó o bá ní kó máa tẹ̀ lọ́kọ ẹ̀ báyìí níbo lo mọ̀ tọ́kọ gan lọ tí ìyàwó gan fẹ́ tẹ̀lé. Agbala Gabriel ló dá padà sẹ́sì àárọ̀ kíní kan ló ṣe kíní kan ẹ̀wọ̀n fún ẹ ní ìwé ilẹ̀. Yes, nobody knows the agreement between both of you. Now ọ̀rọ̀ tí wọ́n wá sọ láàrin ọjà nísìn òláyé wá dì mú. Somebody that picked you from how do I call it? Ẹni tó pick yẹ láti inú ìrà. Ẹjọ́ dádì ṣe rí ìkìlọ̀ ẹyọ kan ni mo ní fún yín. This is the only means tí mo lè lò. Torí mo mọ̀ pé tí n bá pe nọ́mbà yẹn ní gbé or you might be busy. But this is the only means tí mo mọ̀ pé mo lè lò. Láti òní lọ́sà àti ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run àti ẹ̀yin wòlíì tó sún tó tẹ́ ẹ mọ̀ wípé ẹni ẹran ìfẹ́ lára àwọn èèyàn fẹ́ràn láti máa wà láyìíká yín ṣọ́ èèyàn mú mọ́ra. These days gan ó better kó o lo ọmọ ẹ̀ fún PA no matter how young he or she is. Tó bá tó stage kan ọkọ máa deny ẹ tó bá tó stage kan ìyàwó máa deny ẹ tí ṣé mo some people don't just believe wípé Ọlọ́run máa kàn máa ń dédé wòyàn ṣe láàánú. Some people don't believe pé story èèyàn máa kàn máa ń dédé change. Some people don't believe in this thing we call mercy. àìmọye blogging ògùn owó ló ṣe ó ṣe kíní kan ó ṣe kíní kan mi ò tí ì jáde fún bàbá yìí but I am coming out now.
And I am not coming out for everybody. I am coming out for you, sir. Agbala Gabriel. I am saying this. Bukola was telling me yesterday, only mommy and madam alone. Only she am pe eyin gan bayi nisin, won ni pe ma sọ̀rọ̀ yin mo no tie tin so. Only mommy, you two go and prepare because they will soon say the same thing again about you. Mo ni kò sí wàhálà. Ǹjẹ́ Muyideen sọ wípé òun kì í tọ́jú ilé? Ǹjẹ́ sọ wípé òun kì í tọ́jú ìyàwó? Bẹ́ẹ̀ bá gbé ẹlẹ́dẹ̀ tẹ́ ẹ dáṣọ fún, tẹ́ ẹ wẹ̀, tẹ́ ẹ lo perfume fún, tẹ́ ẹ fi roll-on sábíyá rẹ̀, tẹ́ ẹ wá ní kó lọ sunú AC, tẹ́ ẹ gbé sórí bed, ó máa padà yí bọ́lẹ̀, tó bá padà yí bọ́lẹ̀, ó máa padà wá ẹ̀rọ fọlọ́. Someone was saying it, pé kí ṣe gbogbo èèyàn gan ló ní the financial help. Yes, ó dùn mí mà. Ṣorí ìdí tó jẹ́ kí n jáde Dámilọ́lá. Ìdí tó jẹ́ kí n jáde ni wípé èmi náà experience the same thing lọ́wọ́lọ́wọ́. Téèyàn bá ti ń fagbó, téèyàn mu ọtí, tàbí tó mu sìgá, tàbí tó rí pọ́ ṣáà mu nǹkan kan tó ní alcohol that the person is addicted, ṣọ́ra fẹ́ nìyẹn, ó máa padà kó bá ẹ. Tó o bá nírú wọn lọ́kọ ṣọ́ra fún, tó o bá nírú wọn níyàwó ṣọ́ra fún, tó o bá nírú ẹ̀ lọ́rọ̀ ṣọ́ra fún, ó máa padà gbèrú ẹ látẹ̀yìn. Ṣé rí àwọn tó wà láyìíká yín yẹn tó ó máa tó stage kan wọ́n máa padà sọ pé ogun àwọn lẹ́ ń lò. Because some people they do not believe. Wọ́n gbàgbọ́ nípa àánú rárá pé èèyàn tiẹ̀ máa rí àánú gbà tàbí Ọlọ́run máa ń ṣíjú àánú wò yàn. Nígbà téèyàn lè ṣe yẹn tó lè gbé pọ́ọ̀tù síwájú church tó wá gé ẹ̀kọ́ kékèké sí tó kọjá sí kíṣìn mi tó gbé epo tó darí. Sorry, please, what kind of a normal person will do that? Téèyàn bá ti kẹ́ran mẹ́rẹ̀ nínú iṣẹ́ ìránṣẹ́ ẹ ṣọ́ra o. Ẹ jẹ́ àmọ́ tá à ń ṣe. Daddy, I am giving you this warning, sir. I am saying it like your younger sister. Torí tí n bá ní yín lẹ́gbọ̀n bí mo máa bá yín wí náà lélẹ́yìí. Lára àwọn tẹ́ ẹ kó mọ́ra ẹ̀ tó ń ṣe bá yín bú Muyideen tó ń ṣe sọ fún yín pé kò mọ́re ẹ lọ ṣọ́ra fún wọn. Lára àwọn tẹ́ ẹ ń ṣoore fún yín náà ẹ ṣoore fún wọn ẹ fi wọn sílẹ̀ ẹ má sọ wípé ẹ fẹ́ return wọn sí church. Most of the people tí Ọlọ́run lò mí láti ṣètọrẹ àánú fún níbí, are you getting me? I used to tell them, if you want to come to church because mommy wants to give you something, come. If you don't want to come because mommy has given you, you don't want to serve our God, or you don't want to come to church, stay in your house. It's a charity home. Soldier go, soldier come. Most of them, they are Muslims. They are only coming to you because of what they want from you. They are only seeking your help because of what you can offer them. There is nothing you can do for them. Are you getting me, Daddy? Most of them are coming to you because of what they want to receive from you. Most of them are shouting hallelujah with you because they know that someday, so don't help them and try to retain them. Help them. Most of them are Muslims. Most of them hate you personally. But because they want to acquire something from you, they'll be coming to you, they'll be begging you. I am going to say this. But this is an opportunity for me. Now, most of you will know the case of Mama Ila here. Nígbà táwọn èèyàn rí màmá yẹn ní orí platform mi pé wọ́n gbé ọmọ dání pé wọ́n ṣiṣẹ́ bírí sọ pé a lot of people help them. Èmi fúnra mi personally máa fẹ́ gbà tó bóyá bí 3.1 million fún wọn ní orí Facebook yìí.
àṣé èèyàn kan ti ń ṣọ́ mi àṣé ìránṣẹ́ kan ti ń ṣọ́ mi pé ẹ jẹ́ ká máa wo woman yìí tó ń gba owó tó tẹ́lẹ̀ yìí tó ń tẹ́ àwọn èèyàn sẹ́ni owó sàkáǹtì ẹ jẹ́ ká máa wò ó bóyá ó máa fi owó yẹn bóyá ó máa divert ẹ̀ sí church yẹn. I never do that torí owó olówó ni. Pastor Emmanuel Oludare tí gbogbo yín bẹ̀rẹ̀ lọ́wọ́ mi nísìn he was telling me then wípé kí hand over project yẹn fóun kó o lè bá àmọ́ kọ́lọ́run má jẹ́ ká ṣìfẹ́ oní mo ṣe máa ń sọ fún ẹ pé ìwọ tó o bá ti mọ story mi tó bá judge mi ẹnu máa pa ẹ́. He was telling me then pé kí n hand over project yẹn fóun kí n kówó yẹn sí àkáǹtì wọn kí n jẹ́ kó òun máa handle project yẹn mo ní má worry because I know him. Mo ní don't worry má lọ fi owó ìyá oníyà mu pàrágà tán torí mi tó wà lákàntì ẹ̀gán kan mi ò balẹ̀ ẹ notice wípé gbogbo àwọn yẹn gan mi ò kí wá ṣe live torí kí gbogbo nǹkan wọn yẹn kó ṣáà lè settle kọ́mọ yẹn lè kú ọ hospital kí lè yẹn lè débì kan tágbára mi ká òun lè retí mò ń sáǹgbà yẹn. Mo ní má worry fi owó ìyá àlá sílẹ̀ lákàntì mi tó bá rú mi lójú tí mi mọye tán ta blọọkì má bí gọ́gù àbí kí n kọjú mi bá mọye tán ta ni mà kọjá lọ sí Wo Road because I know the kind of person he is. Now àwọn èèyàn fún màmá yẹn máa gbọ́ mi o ó ní ọ̀rọ̀ ìfi ká mi lára nítorí pé ó ń ṣẹlẹ̀ sí mi. Now àwọn èèyàn wá fún màmá yẹn lówó mo wá wò pé owó yìí àsàtìgbà owó yẹn ti lọ bóyá bí ó ti súnmọ́ 2 million mo wá wò pé òkè kí ni ká ṣe o ìyá yìí sì wà lọ́sítù mo ní màmá mo dẹ̀ ohun tó ọkàn mi ṣe leléyìí mo dẹ̀ kọjá lọ sí àdúgbò mo wá béèrè pé mo lè fẹ́ ilẹ̀ sí ó lóun fẹ́ sádùúgbò mo kọjá lọ sádùúgbò mo lọ sanwó ilẹ̀ yẹn it was over 1 million naira then I paid for the land mo ṣe ìwé ẹ̀ mo ṣe gbogbo ẹ̀. Ìgbà tó dẹ̀dẹ̀ láti hospital, people were saying she should not resume. Àbí bàbá kí wọ́n má discharge wọn sílé tó wà tẹ́lẹ̀. I went ahead, mo gbalẹ̀ fún wọn. I did all I could. Ara generator, ara TV, aṣá ṣe é níwọ̀nba tá a mọ̀ pé a lè ṣe àsàt there. Now, nígbà tó wá kú àwọn iye kankan lọ́wọ́ mi, I did not want to come online. Káwọn èèyàn máa wá sọ pé ṣé aláṣejù ni woman yìí ni. Mo ti wò pé iye owó tí balance wọn kù sọ́wọ́ mi kò lè parí ilé wọn yẹn. At the same time, ebi máa pa àwọn tó láwọn èèyàn ti sọ wípé kó mọ̀ ṣe bírí sọ pé mọ́. Mo ń láti calculate owó yẹn ó jẹ́ 320,000. Mo ń láti pè wọ́n pé màmá àwọn èèyàn ń sọ wípé kí n make sure pé ẹ ní nǹkan kan tẹ́ ẹ fi jẹun even if it is little business tí wọ́n bá rí wípé ẹ ń ṣe people will begin to support you iye tẹ́yìn náà bá tún make níbẹ̀ ọjọ́ tó wo blọọkì kan bá yọ ẹ lọ gbé sórí lẹ́yìn ọjọ́ tó wo blọọkì méjì bá yọ ẹ lọ gbé sórí lẹ́yìn màmá yẹn lókè mo wá yọ 120 mo fi ra blọọkì pé a máa lọ já blọọkì yẹn sí orí ilẹ̀ wọn ibi tó bá ṣe dé tágbára mi ká mọ́ nìyẹn okay 200,000 yìí màmá ẹ gbà ẹ lọ fi wá nǹkan máa tà wọ́n ní kò sí problem wọ́n nílé ọkọ wọn wà ládùúgbò yìí báyìí wọ́n láwọn lọ máa ta nǹkan níwájú ìtàǹbẹ̀. I have given her this money now it is over 2 months 280 washing God bless you Felicia ó ti ju oṣù méjì lọ ní ìsìn màmá yóò kan káńtà débi tí wọ́n ti tajà ẹnìkan tún wọ̀ wọ́n tún sùsù ó tún pè mí ó tún wọ́n ní 50,000 naira ó jẹ́ 250,000 ní iye tẹ́mi mọ̀ torí mo ti forward number wọn sáwọn èèyàn ní iye tẹ́mi mọ̀ ó jẹ́ 250 bó bá tiẹ̀ wá jẹ́ ráìsì báàgì kan iyọ̀ ṣúgà kúlíkúlí ni màmá yìí kó síwájú tàbí ẹ̀ ṣèbí màá tún lọ ṣe láì fún bẹ́ẹ̀ pé ìyá yìí o ń tẹ́ sọ pé kó fowó ṣe ó ti fi ṣe o mo dẹ̀ ń jẹ́ kó yẹ wọ́n pé those people that are giving you money they are not fools. They are not fools. They want to see on time for what you say. Torí mo jẹ́ kó yé wọn bí mo ṣe ń ná fún yín. Wọ́n láwọn ti gbọ́ àwọn lọ ṣe kinní kan. I passed somebody said mommy go and buy phone for her. Ìyẹn nígbà tí fóònù wọn ṣe ségesège. Android ni mo rà fún wọn. Mi ò rí fóònù yẹn rí lọ́wọ́ wọn. Tó bá tiẹ̀ wá ní mọ̀ operate. Ṣé bí wọ́n tiẹ̀ ṣe mú dání káwọn tó rà fún wọn lè mọ̀ rí. So mommy tó sọ̀rọ̀ yẹn pé kì í ṣe gbogbo èèyàn ló need financial help. Wọ́n rí sọ. And because she has done that, èmi náà wá stop. Mi ò lọ sórí ilẹ̀ yẹn mọ́. Tó bá dé tán láwọn fẹ́ rí mi mà ní mi ráyè. I am saying it openly now. So, èmi náà, safety tó ṣẹlẹ̀ sí wọn yìí náà ṣẹlẹ̀ sí mi náà. So, if you don't know people, don't judge them. Ṣóhun nìkan l'Agbala Gabriel máa kọ́kọ́ ṣoore fún ni. Now, he is saying it wípé Agbala Gabriel ń báyà ẹjálá jẹrùn rẹ kú omu sọ̀rọ̀ ni.
For you to have said, Agbala Gabriel bá yàwó ẹ̀ sùn, ajálá jẹrun rẹ̀ ní bí àṣàkúrẹ́. Wọ́n máa wá láàánú yóò dára fún yín. Wọ́n ní mọ bó ṣe máa sustain aláàánú. Wọ́n ní mọ bó ṣe máa package aláàánú. Wọ́n ní mọ bó ṣe consistency. Ẹlòmí ọjọ́ tó ṣọrẹ fún nìkan ló mọ̀. Kò ní padà àti ẹ̀tún wá pé ẹ máa ṣe omi ọjọ́. Ẹ máa bò mí láṣìírí nígbà báyìí nígbà báyìí nígbà báyìí. I know I have done my own for God. So that is the reason why I do not want to come out for her again. Because the one I have done. Muyideen is not even a beggar. He doesn't need your help. He doesn't come to you. I'm starving. Mo need the apple. You picked him up on the street. And why you picked him up? Only share. So your people should not be fighting him. Gbogbo ton sọ pé kò mọ orí yẹn. Ṣé kí n sọ wípé Agbala Daniel gangan ni kò mọ orí. So yẹn Agbala Daniel gangan ni kò mọ orí torí at least ó ṣe ó jèrè lára rẹ̀. Ó ti jèrè lára rẹ̀ tó pọ̀. Ó jẹ èrè tó pọ̀ ní ara rẹ̀. So òun gangan ló yẹ kí ó máa dúpẹ́. And again, nobody knows you. I don't know you. I've never heard your name. You came up on social media with you are building houses. But the brand but the Nigerian peoples are so gullible. Nobody can brainwash me because I have a mind of mine. And I don't even wish to give away Pastor Kankanisisi. Pastor Kankewate me no lore to share like the But you picked this man because number one, his name is Muyideen. You can't force people to change their orientation or their religion. It's against his will. You don't change anybody against their religion. For helping someone, whether Muslim or Christian or herbalist, you don't have any right to convert them from their religion. If you want to help them, you help them. Now. You will let that guy. At least, let's say when you saw him, and he's contented. Alcoholic. Let me tell you, you cannot change an alcoholic person. We call something a withdrawal symptom. Just like now, I've been smoking for quite a long time. And people, doctor, have been advising me everywhere, leave a cigarette. One for me, patches, one for me, chewing gum, lati fi cigar sile. So yeah, as you could see me, oba munye, but chewing gum munye, muman kanrani. Meanwhile, I've decided that I'm not gonna smoke again, me near cigar, but I'll be going inside the bin. Latimawa, actually, Latimawa aloku cigar, so that for me to puff. Smoking a cigarette is not sinful. Drinking alcohol is not sinful, but there must be a limitation. It's for your health's sake. It got nothing to do with the religion. Because Jesus got killed first on Jesus preach pe Jesus gon. Ó fún wọn lọ́tí mu ní Galilee. Tó ní wọ́n yó adẹ̀gbọ́n nínú Bíbélì tí mi ìmorúkọ pastor yẹn tó mu tí yó tó wà nínú Bíbélì tó bọ́ mẹ́sùn. So if they are advising you don't smoke, don't drink, it's for your health's sake. Like me, I do smoke, I don't take any alcohol. I believe iku kan ló máa ń pààyàn. Oúnjẹ máa ń pààyàn. Ìyẹn kò ní jí. That man wasn't happy when you picked him up. So you need to embrace peace on Muyideen because it will change the journey. Because bato omu to ni ko wa, Ọlọ́hun ò lè ráyè. Ó ní kó wá Sunday, ní Saturday ó wá Saturday ó tún sá padà. You don't force people against their will.
He's an adult. Just like I want spiritual at moment and by me. See ya me back with me pay on fresh for some more money. Mama said, you can't just do that without their consent. They were telling you, you changed his journey. He's been a street guy. He's been a street guy. Okay, but to wagbewa to so pe o se ore fun. When you brought him, why to he help solely without even featuring him on social media? Should the push help? If you cruise none. I saw some people saying he should drop the name Agbala Gabriel, like he wrote on Instagram, Muyideen Agbala Gabriel. He can't drop it like that. You brought into a limelight. What you saw the public figure. And the automatic entity, even before his exist, you wanting to Agbala, but no matter so called drop. He has adopted that name. Ọlọ́run sọ wípé Muyideen ni máa ṣoríire láyé gbogbo ẹ̀yin tó máa ṣe pé tẹ́yìn ṣe pé ó máa ṣe oríire because mi ò rí offense. Muyideen ni máa débi gíga pẹ̀lú. Because he's happy with his life before Accusations hijacked him. Ó dẹ̀ dìrí gbogbo ọpọlọ bọ̀bọ̀ yìí. That's an example for you religion bigot bastards that always like to convert people without their consent due to a poverty. A man of poverty against someone to convert a Muslim and now family Christians so don't Christian and now family Muslims so don't need it down. It's not a miracle, it's just a practice. It's not a practice. Like I'm saying, Tori Alini, Tori mi fe ma pe mo ni ori chat because I don't have strength for all this boy again. Accusations. Do you know the reason of the intervention of Oriyomi and that? You always arrest any people that they are trying to leak your secret, to gag you. You did the same to Bewaji and others. You have that power within the police that you think you can use Omodumiloni because you knew that Nigerian police are corrupt. Because in Batot Loba Oriyomi, he knew you're going to imprison him as usual. Not only you, Lumansha, wọ́n dà pé wọ́n lè mẹ́fẹ̀ẹ́ mi náà ṣe wọ́n ní wọ́n máa ń ṣe tó máa ti fẹ́ tú àṣírí yín tí ó bò the next thing you will be using the police to threaten them. That is why I said there's no fundamental human right in Nigeria. Everybody just uses the police, to arrest people illegally. No freedom of speech and no freedom of movement. Tí ìbá ṣe pé Oriyomi mọ tó ṣe, like people said, Oriyomi didn't participate well. That's a big mistake. Olopolo ni Oriyomi. He knew the consequence. Mo de mo pe wọ́n ti ń gbéṣẹ́ Agbala Gabriel wọ́n ti ń gbé fún Oriyomi for a very long time. Ó dẹ̀ mọ̀ wípé ó lè gbé kíní yẹn wá sí studio ẹ̀. Kẹ́ bá lè mọ̀ pé ọgbọ́gbọ́n ni àgbàlagbà fi ń sá fún màálù. Ó mọ tó ń ṣe. Ó mọ tí bọ́bọ́ yẹn lè ṣe. Ó lè mọ̀ pé òótọ́ ni kò sí rọ́ńbẹ́ ọ̀rọ̀ mi ní òní pàǹpà tó sáná wọlé wọ́n lẹ̀ túrútú. Ayàyà Fatima Jewelry gbọ́ngbọ́n lójú ẹ̀ nígbàlú kátà 925 exclusive jewelry tó rú àwọn aláfẹnujẹ́ dànù. Sọ́ńpẹ́ni eléyìí yàtọ̀ sí àwọn akúmọ̀bójú lè rí lẹ́wọ́lẹ́ tó ń pọ̀dà kùn tó yòyò tá a gbọ́ gbọ́dọ̀ kàn. Ojúlówó ẹ̀ dúró di bí ní fi wù ní. Ọ̀rẹ́ wa kùkẹ́ àwọn lóde àríyá pẹ̀lú àwọn 925 exclusive jewelry tó gbádùn tó fẹ́ jì ní àwọn ìdá òjé ló ń lò. Ó gbayì kárí ayé àwọn first citizen tó ń lò ó. Wọ́n já mọ́ Fatima Jewelry gbogbo iṣẹ́ jewelry tó ń na sẹ́pa 925 exclusive
wọn lóní stamp bí wọ́n ṣe ń tàwọn ẹ̀ṣọ́ ti ọwọ́ náà ta ìgbárùn tọ̀nàtọ̀nà original ní yẹtí pẹ̀lú ọ̀ka ẹ̀ wọ́n ta gold silver diamond platinum àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí wọ́n ṣe ń ṣe chain ẹ̀ náà ń ṣàbò alálòpẹ́ ní o bẹ́ẹ̀ mi díje lẹ́gí ní ọ̀sẹ̀ lọ́rùn lọ́wọ́ àti lára kì í gbó kì í yẹngẹ kì í gbìyànjẹ bẹ́ẹ̀ ni kì í bani láwọ̀ jẹ́ Fatima Jewelries Hausa wọn ti pẹ́ ń sábò má yiri ẹ wò ẹ tẹ̀ sí Google kẹ́ browse ẹ̀ ojoojúmọ́ ló tuntun sí ẹ tún lè ta gbogbo jewelries tẹ bára lọ́dọ̀ wọn padà kì í ṣe pàdà ọlọ́dọ̀ nílé dára kó fi ṣe tòkè tilẹ̀ tó máa bẹ́ẹ̀ ni lẹ́gbẹ́lẹ́gbẹ́ tún lè ọ̀dà ẹ̀ fún àpò wa là ń lò kò sí òde tí ò bá lọ kò sí oríṣi tàbí ẹ̀yà ìṣọ́ ọba tí ń taná yìnyín tí Fatima Jewelry Store ní tari sí yín lẹ́yìn ẹgbẹ̀rẹ̀ fún ọba tó sílẹ̀ ìṣẹ́jú àyá ni wọ́n wọ́n dà fún yín tó máa kàn yín lára òun rẹ̀ tún gbà ibikíbi lórílẹ̀-èdè àgbáyé ni wọ́n ń dọjà sọwọ́ sí o wọ́n ṣe é fojú rí fojú kàn abẹ́rẹ́ wọn lọ́kùnrin ibi wọ́n ti kó ọjà wọn jáde ní gẹ̀tígẹ̀tí physical store ó wà ní Dubai wọn kì í gbowó tẹ́ mórílẹ́gbọ́ o ẹ kàn sí wọn wọ́n gba fídíò kọ̀ ẹ bá wọn chat wọ́n wà ní Instagram Facebook àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Fatima Jewelries nẹ̀tẹ̀ sí Instagram ó máa display gbogbo ọjà wọn one time Fatima Jewelries wà ní Watching Jewelry Trading LLC building 6 shop 3 in Plaza Derago Soup nílẹ̀ Dubai telephone +971525863 Fatima Jewelry ohun ẹ̀ṣọ́ ara àti ilé iṣẹ́ wọn làwọn tó gbá. That is 925 silver and gold. It's a second degree of 18 karat Italian gold. You can get Fatima Jewelry on Instagram. Èmi then ó parọ́ níbì kan. Olùfẹ́ mú Muyideen lọ sí America kó lọ fẹ́ yàwó. See how you contradicted yourself after tó ti fún níyàwó. Ipò ẹ̀ plan. Kí ni attribute nínú gbogbo church yẹn tọkùnrin wà? Kí ni attribute ipe Muyideen yẹn ó fit láti lọ sí America? It's all lies to cover up. Stop it. Ọmọ Ọlọ́run kì í parọ́. Ó ti mú àwọn bodyguards ẹ lọ ná. Àbáwọn yóò fit why tó pé will I say Muyideen is partially disabled? I don't know because I'm not a doctor. So parọ́ níbẹ̀ yẹn kó fẹ́ mo lọ sí America is a big lie. Ọmọ Ọlọ́run kì í parọ́. Then number 2, irọ́ kejì tí mo tún detest ni wípé why are you building a house for them in a particular place? Do they have to be your neighbor? Is it to exploit them to be doing church work? They won't have their own privacy. Wọ́n pe wọ́n lọ pé lágbájá wá nínú number flat ẹ̀ kó wá gbálẹ̀ ẹ lọ ṣe kíní ìyẹn yẹn ti kúrò ní help. It's exploitation. You know the reason why you are doing that. Then ó lè ṣe sáyẹn ìwé ilẹ̀ yẹn ni nígbà tí ojú ká ẹ mú because ó mọ̀ pé Oríyọmí Hamzat kì í ṣe ẹ̀wọ̀n rírọ̀ kò dẹ̀ kì í gba irọ́ sí kíní. Mo sọ fún yín pé ẹni tó bá lóun kọ́lé fún yàn is kind of a fraud because the money is not accountable. It's not accountable. You know the game you are playing. Olóyún wọn ló kọ́lé fáwọn actors àwọn everything. Actors ló lè fẹ́ jẹ lówó. You are not helping them. Actors no ṣe common person ló fẹ́ gbé wá. So àwọn náà ni wọ́n rí ìjẹ́dó ibi téèyàn ti ń ṣe ni ó ti ń jẹ but a mọ̀ jẹ má fi bẹ̀yẹn nù wá. You can continue to build a building for them. It got nothing to do with anybody. But rọra tẹ ilẹ̀. Àwọn èèyàn máa pè wọ́n á fẹ́ invite ẹ lọ sí ẹni kìíní kan. Wọ́n rí pé o ti débi gíga ni wọ́n ṣe invite ẹ. But you will not acknowledge them. Even you will reply them with a pride. Ó ti gbà pé lálá tó bá lọ sókè ilẹ̀ ló ń bọ̀. Èyí táwọn èèyàn ń sọ yí pé àwọn gbàdúrà kò má wálé. Ẹ jẹ́ kí n sọ fún gbogbo àdúrà kọ́ ló máa ń gbà. It all depends on your attribution. The mama sọ pé wọ́n ń ṣépè fún pé wọ́n fẹ́ kó lọ lẹ̀. Ẹnìkan kò lè pull anybody down. Nobody can pull. Ìta bá tó bá pé irọ́ ni Gabriel ló fi kó church ẹ̀jọ́ ó máa lọ lẹ̀. Ẹnìkan ò kì í jẹ́ kí àbí ìgbà kan ò lọ bí òrèrè. Just like people say àsìkò Esabod ti lọ, of course. Àsìkò Esabod ti lọ. But èmi ò ní stop òtítọ́ ọ̀rọ̀ mi ní sísọ because
Sunny Adé ó dàbí eré tí wọ́n ní ó lọ ṣe ní pátì tí mo ní àwọn Elégùṣì gbogbo wọn bẹ́ẹ̀ wọ́n ní bàbá yẹn pé no very boring wípé ńgbà tí Sàláwà gba microphone gbẹ̀yìn tún wà bọ̀bọ̀bọ̀ kò fún Sàláwà ní most time láti kọrin ẹ rí i pé Shina Peter tó bá máa kọrin ìgbà tí wà lóde tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí àti gbọ́ lóríṣiríṣi they don't have any composition ọba mẹ́wọ́n ní ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ẹnìkan kò lólé ayé gbó. That is why you have to make sure whatever you get when you are reigning, you establish with that money. So I will not be the first, and I will not be the last. Of course, ìwà táwa ń wù láyé àtijọ́ ó yàtọ̀ sí ìwà táwọn ọmọ ìsìn wù. Ẹnìkan kò ń lólé ayé gbó. That is not abusive because he knows nothing. Being a speaker going 13 years, of course, some speaker ló ti dìde lẹ́yìn ìgbà yẹn. Ayé ìgbà táwa ń ṣe tá ní 3,000, 5,000. We only have about 1 or 2 speakers there. Not ìgbà tí gbogbo ẹ ti di when you are making a chat na gbogbo èèyàn orí TikTok gbogbo wọn wà nísìn wọ́n máa wà káàkiri ni ẹnìkan ló ti jẹ́ pé wọ́n ní use your time wisely. Àsìkò tí ohun rẹ̀ nìyẹn whatever tó bá rí mbẹ̀ má nà ní nàkúnà fi dé nǹkan mọ́lẹ̀ tó bí pé ẹnìkan kò lólé ayé gbó. Wọ́n ṣe ni one soldier go one soldier come. So ìtàn sọ pé wọ́n ń ṣépè fún wọn fẹ́ mú ẹ wálẹ̀ iṣẹ́ ọwọ́ ẹ̀ ló máa mú ẹ gòkè. Àmúṣàn iṣẹ́ ọwọ́ ẹ̀ ló máa fà ẹ wálẹ̀. Still now I still have my name mi ò lè wálẹ̀. I still have my prestige mi ò lè wálẹ̀. Iṣẹ́ ọwọ́ mi ló máa fún mi lápọ̀nlé. Iṣẹ́ ọwọ́ mi ló máa bùkún fún mi. So yí pé gbogbo àwọn àdúrà wèrè tẹ́ believe nínú religion Nàìjíríà yẹn tó fẹ́ múyàn wálẹ̀ tí foundation ẹ̀ bá dà á máa lọ sókè tó bá fẹ́ rúkú jọ ló ń bọ̀ wọ Ọlọ́run tí ó yà lógún ọdún wálẹ̀ aṣubú yakata. Gbogbo àwọn nǹkan kan wà tí Ọlọ́run ò lè ṣe. That is why you don't judge people by their appearance. Let God judge. Ọlọ́run nìkan lọ́ba tó lè tìyàn wálẹ̀. Ṣé Esabod wà lọ́lẹ̀? Nígbà mo rí pé ẹ rí pé monetization wà lórí page mi ó yẹ kí n máa wá níbi 3-4 times a day. Nígbà mo rí pé èmi ò lọ́kànjú owó ìwọ̀n kékeré tí mo ní ti tó mi jẹ títí dọjọ́ alẹ́. Kò yé yín kì í ṣe yí pé àsìkò tó bá ń rè nìyẹn di nǹkan mọ́lẹ̀. Then the same plan and the same survey of the kinní kan ilé kíkọ́ anyway àwọn mugun tó ń larí mọ́ congratulations. Wọ́n ní a ó fowó mugun jàró sọ. If you want to do your charity, why can't you extend? If you are registered for a charity, why can't you extend yourself to UCH? Ọ̀pọ̀lọpọ̀ ló wà ní UCH tó pé wọ́n discharge torí pé kò lówó hospital. Why can't you concentrate? No, I did a chat for you last year. Why you concentrate on the Nollywood? It's a fraud. And all this Nollywood we are talking about, I want to go bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ the co-likes of Jide Babs, Ogogo, àwọn bàbá yẹn gbogbo wọn ni wọ́n kọ́lé kí ni wọ́n fowó wọn ṣe iṣẹ́ kan náà ni wọ́n jọ ń ṣe. Àwọn oore kan wà tí Ọlọ́run ò appreciate. Torí pé kí ni wọ́n ṣì kọ́lé wọ́n ń gbé níbì kan. Àwọn tó bá ń tọrọ owó tó ní ìdówó ò kì í dá wọn lóhùn. It's part of fraud. It doesn't have any other name. Kí ni wọ́n fi owó wọn ṣe? You know, I complain about Sway Baby. He doesn't even deserve any help from anybody. And I don't even think the guy likes you. Because if you see his body language, whenever you brought him out, oh my little oh mama tell you what little mama gun over no he just he gets in your bama sorrow. It's an extra, but I get it along your long by. Get over my sorrow, but we know the kind of a person you are. Oh, long be Nollywood wa. Be Nollywood wa, show one she àwọn tí wọ́n ti kọ́lé nínú wọn ṣe bí iṣẹ́ kan náà ni wọ́n jọ ń ṣe ó tẹ̀tí ló dé pé ayé di ayé YouTube nǹkan láyé mákẹ́tà wọn àwọn ọ̀pọ̀lọpọ̀ ti fi owó ẹ̀ ṣe ṣìnà ẹ mọ̀ pé bóyá àwọn Nollywood yẹn wọ́n máa wà ń bí apalọ̀ ni because of their name olùfẹ́ kọ́lé fún wọn. Look at the person of Ramota. Oh, ní láti kọ́lé fún Ramota at all. He doesn't have any child nor a husband.
definitely àwọn family ẹ̀ ló kọ́lé yẹn fún irú mátà yẹn ó yẹ kó o ṣí supermarket fún ni that will be a substitute in case tí o bá rí comedy ṣe. But you are so giddy, you are so stubborn. Tí èèyàn bá rí there psychologically, there are so many things hidden about you. Nígbà tó wá kọ́lé fún Ramota, ṣó bímọ ṣó lọ́kọ ni. O lè ṣe aṣọ fún, o lè ṣe ṣọ́ọ̀bù fún. Why? Because orí pé bóyá máa yẹ òun la fi ìfádà tó ṣe fáwọn tó ń tẹ̀lé tẹ́tí dè wọ́n mọ́lẹ̀. You just exploiting everybody. You need to stop all this nonsense. Sorry, when speakers are speaking about you, you're on social media. Nobody is hating on you. Yìí mi ò fara mọ́ ni, a máa kó bá a máa kọ lẹ́tà irọ́ ni òfò èkejì ọ̀tá. Ẹ kó sì lọ lẹ́tà wo lẹ́ ń kọ sí embassy. Bóde ẹ rí pé lórí burúkú lẹ fúra yẹn náà. Òun ò sí nídìí nǹkan rí sẹ́. Torí pé ọmọ ẹyọkan tó bí ò ṣe oríire. You see him calling pé o máa kọ lẹ́tà. Òun bàbá yóò sí nídìí. Ẹ̀ríkà ayé ẹ̀ bàjẹ́ ayé ò dá rárá. Ìbànújẹ́ la yí ẹ̀ ọjọ́ alẹ́ ẹ̀ ráre. Ẹ lè rí kó pẹ̀tù sí nǹkan rí. Gbogbo ẹni tó bá sì ti lọ sókè báyìí, ó rẹ́dí láti mú wálé. You called in, we're going to write the embassy. You cannot do any jack shit. Get a petition for me. Say me in America, me in every country. I feel tí Ọlọ́run ò bá lọ́wọ́ sí. You are evil. What has he done? Oh no, and he has realized his mistake. Kì í ṣe Muyideen nìkan ló ń ṣe sí. They said he always beat his congregations, which I have some pictures sent to me. But èmi ò finish yan bàbá tún kó photo jáde ẹ tún máa gbé yan kiri ẹ wá wo no. Gbogbo èèyàn ọmọ kékeré yìí gan lọ ṣiṣẹ́ Ọlọ́run ò pè kankan nínú yín. Kò sẹ́ni tó pè yín. That is why I asked you that question last year. Are you a charity organization or you are, because church here you don't have any Holy Spirit. Take it or leave it. You don't have it's a lie. He should be able to heal Muyideen if God is really with you. Why can't you be a person why you don't heal sweet baby then why are we having church if you are telling them to go to the hospital? Because Jesus doesn't Jesus baba mi tó pè mí on heal why tell you heal. What's the meaning of going to the church? That means all your prayers are in vain. Jésù tẹ́ sọ pé ó pè yín bàbá mi ló pè mo ló ń heal ṣe bẹ́ẹ̀ fẹ́ dàbí Jésù ni. Jésù náà yẹn ara máa ń gbé wọ but ó heal ó ń lajú ọfọ́jú. Why tó pé àtàwọn tó ní fibroid wo gbogbo wọn wà ní wọ́n ní ìdòwò hospital where is the power tó wà nínú tongue torí wọ́n ló declare wípé Ọlọ́run ló pè pé kó wá ṣiṣẹ́ ìyanu ó dẹ̀ ló máa ń ṣe deliverance. Ọlọ́run kó ìbínú ó ní mò ń bọ̀ kankan. Is it that you concentrate on your charity for the church's sake? To me, you are a light featherweight. You don't have any prayer, something. No. Then, nípa sexual abuse. I had some complaint about your sexual abuse as well. But àbá sọ̀rọ̀ nígbà yẹn nígbà tí ẹni yẹn kan tún pè mí. Wọ́n máa ní ó fi lọ lè ní sure pé Nigerian people, especially the Yoruba, they are one-way traffic. Ọmọ ìyá àbèjì ọmọ aráyélé ó fẹ́ bá sùn àbí kí n sọ gbogbo tí mo ti gbọ́ àbí kí n má dàkún problem ẹ̀ ọkọ tètè wá bá sùn báyìí ọmọ yẹn bínú sí ẹ kódà ó fẹ́ expose ẹ nígbà yẹn ó pe ẹni tó ń handle charity yẹ tẹ́lẹ̀ wípé she cannot continue with this journey. Maybe kò fẹ́ kó dùn ó wò pé ọmọ 30 years at least that girl should be around 40 something. Adẹ̀rí èèyàn bíi mẹ́ta bíi méjì tó ti wá sórí social media pé you always make a sexual proposal with them. Ṣé ara nǹkan tí Jésù tẹ́yìn gbogbo ẹ̀yin pásọ̀ lẹ fẹ́ dàbí sẹ́ ṣó nà kó sáwọn ọmọ lẹ́yìn rẹ̀ àbí ìyàwó wọn.
You have a sex urge gan. You ṣe sáré fi ọlọ́pàá gbé Bẹ́wàjì. So tó bá fẹ́ lọlẹ̀, Ọlọ́run nìkan ló lè gbé ẹ lọlẹ̀ tó bá wo ṣe ọwọ́ ẹ̀. Ẹ̀dá kankan kó máa tajà kó má sí lórí social media kò sí ẹnì kankan tó lè mú anybody wọlé. Iṣẹ́ ọwọ́ ẹ̀ ló máa bring it down. Because Ọlọ́run tá à ń sìn nísìn automatic ni. Àbí n kó photo violence kìíní ẹ̀ jáde. Automatic lọ́lọ́run tá à ń sìn nísìn. Jet ló lò. Èyí tó ṣẹlẹ̀ sí ẹ wẹ́rẹ́ kì í ṣe ìṣe ènìyàn is a warning for you. Ọlọ́run kò fi ara ẹ̀ yẹn. Ọlọ́run wọn kò bẹ́ẹ̀ o. Ọlọ́run lo Muyideen. Then I thought when I was on the bed to preview kí nìyẹn yìí pé kí ló lè mú Muyideen lọ sáàrin ọjà láti lọ gbé pọnpọ́n sórí. Ó dẹ̀ ṣe rí sí ni Muyideen ni. Ó wà vengeful o. Ó náà máa ń gbẹ̀san. Ìwọ disgrace ẹ̀ láàrin gbogbo èèyàn ó náà dẹ̀ disgrace ẹ̀ láàrin ọjà. Bó ló ṣe gẹ̀bi. Ó gbẹ́rì tán fún ẹni. Ọkùnrin tí oko rẹ̀ ti gbórí tó ti níyàwó nílé yìí òun náà níwájú ìyàwó ẹ̀ láàrin gbogbo èèyàn bàbá ọkùnrin ẹ̀ wá ń ké nílẹ̀ lẹ̀ ń ríngù ẹjọ́sà ọlọ́dẹ̀ pé pọ́npọ́n rù láàrin ọjà do me I do you man no vex. Mi ì rí ẹnì kankan láti bring a point yẹn ní gbogbo àwọn tó ń pariwo Muyideen. Ó kàn rú pọ́npọ́n lẹ́ ń sọ. Ìwọ disgrace èmi ò ná mi láàrin gbogbo èèyàn tó fún ìyàwó fún mi lọ́wọ́. Ìyàwó arrange, there's no chemistry between them. Ó tún wá ná mi níwájú obìnrin yẹn náà wá ń pàtẹ́wọ́ fún ẹ. Àwọn ọmọ bodyguard náà wá ná mi. Èmi náà lọ rú pọ́npọ́n láàrin ọjà láti disgrace. Ẹ má no vex do me I do you ni ó ṣe fún ẹ. Olórí burúkú ó ní I said it earlier that one of the haters mi ní block olórí burúkú ni ẹ mi ní block ẹ kó wá gbọ́ lẹ́kì. Tẹ bá ṣàti wáṣọ white tẹ ti gbé sọ́rùn tẹ gbé lẹ́kẹ̀ gbọ́ ó mi ó tiẹ̀ tó wéèrè kan tẹ̀ tó máa ń ṣe. Ẹ mọ̀ ní ìlú òyìnbó bí àwọn kan ń ṣe wọ́n wà létí òkun whales àbí ẹja kan wá fò sókè wọ́n wà gbé lọ sórí group wọn máa ní yéyé lẹ́ja ẹja tó ń cruise pẹ̀lú àwọn òyìnbó aláyé yín ti bàjẹ́ ẹ lọ ṣiṣẹ́ ó lè ní gbogbo yín pátá. Gbogbo àwọn mùsùlùmí gan ti di babaláwo tán lórí social media ní ìsìn. Bó ṣe máa pé kò sẹ́ni kankan tó lè ṣògùn Nàìjíríà tó tẹ̀lé ràn mí ẹ bá lọ Gambia gan. Ọlọ́run ti jìnnà sí Nàìjíríà pásítọ̀ wọ́n ń parọ́ Muslim wọ́n ń parọ́ àwọn olóòṣà wọ́n ń parọ́ ayé ti wá di shop and go jẹ́ tiẹ̀. But nínú àwọn tá à ń sọ yìí a máa rí kan àbí méjì tó jẹ́ òtítọ́ tí Ọlọ́run ń lò kì í ṣe gbogbo torí pé ẹrú kan ló máa ń múni bu ìgbà ẹrú. Ẹ lọ gẹ́tì láyé àwọn ẹlẹ́sìn yẹn tiẹ̀ ti wá pọ̀ jù ṣé kò sì ṣe mọ́ Nàìjíríà ṣé Nàìjíríà ti wá burú tó yẹn ni. Tẹ́ máa ṣe báyìí àwọn olóòṣà ni bẹ́ẹ̀ máa ṣe lè pásítọ̀ ni tẹ́ máa ṣe lè mùsùlùmù ni. Ẹ̀yin ọmọ ewé àbíká kókó dá ewé Nation Church of Christ sílẹ̀ torí dé èmi gan nídìí owó báyìí o mo fẹ́ kẹ́ èmi náà fẹ́ kẹ́ kọ́lé fún mi o kẹ́ mọ kúnlẹ̀ fún mi ká wá yúnífọ́ọ̀mù kí ni kọ́lọ̀ yúnífọ́ọ̀mù wa green. Nígbà tí Ọlọ́run sọ pé òun lọ bí kankan church is a scam. This is to enrich the pocket. Ìṣèyàn Ọlọ́run kankan gbogbo wa lè yan Ọlọ́run. Ìmí àwa sínú inbox ni mommy we want to help you to build a church. Mo fún ma lọ bó lórí burúkú ni ẹni mo ra lẹ̀ fún ẹni mo fẹ́ kọ́ church fún ẹ I can't block you one. Agbala Gabriel again. Ètò tẹ̀síwájú. Irun ló ń bàṣírí orí, báṣọ ṣe ń bàṣírí ara. Tá a bá wá fẹ́ ṣe irun wa lọ́ṣọ̀ọ́, lọ́nà tìgbàlódé tó jẹ́ wípé láwọn ènìyàn bá ti pàdé wa, wọ́n á máa pọ́n wa lé yọ wa sí tọ̀yàyà. Iléeṣẹ́ MBWL online store lẹ́tí lè ra irun tó jẹ́ ojúlówó láti ṣe irun yín lọ́ṣọ̀ọ́. Káàkiri àgbáyé ni wọ́n ti ra irun lóríṣiríṣi nílé iṣẹ́ MBWL online store. Lógó tẹ́ bá ti ọ̀dà ni wọ́n máa bá yín fi irun yín ránṣẹ́. Kò sí ibikíbi ní gbogbo àgbáyé tẹ̀tí lè ọ̀dà irun nílé iṣẹ́ MBWL online store. Kò sí disappointment lọ́rọ̀ wọn. Bí wọ́n ṣe ń ta ẹlẹ́yẹ ọyọ
náà ni ẹ tún lè ra àrà tó tà lọ́pọ̀lọpọ̀ ní ẹ̀dínwó nílé iṣẹ́ MBW Air Online Store. Oh yes, at MBW Air Online Store we sell braided wigs, Ghana weaving wigs. These 2 wigs are made from MBW Air Online Store. We also sell 100% Oma hair, full straight wigs, raw donor wigs, coily wigs, bundle wigs. You can buy in wholesale and retails. We ship worldwide. No disappointment at MBW Air Online Store. You always get exactly what you order for. MBW Air Online Store, located at Lagos. Social media handles: Facebook, Flora MBW Air, Instagram, Melissa Beauty _world. Mobile contact, call or WhatsApp +23490 1215 7217. Once again, +23490 1215 7217. Fún gbogbo original wigs tẹ́ fẹ́ rà, iléeṣẹ́ MBW Air Online Store lẹ́tí lérí ẹgbà bẹ́ẹ̀. Ńlẹ́ o, àpìtàn ní jogún ọkọ̀ èèyàn bá kó jọ. Ọmọ níjogún lé níjogún lé o, àpìtàn ní jogún ọkọ̀ èèyàn bá kó jọ. Torí pé ilé tẹ̀rí yẹn, Ọlọ́run ló pọ̀ fún mi ká tó kọ́lé ìrìn àjò ìgbésẹ̀ ọjọ́ kan. Ẹni tó lówó ọ̀jẹ́ mọ̀ sówó ná. PSOs and properties. A ní à ń ṣe promo lórí ilẹ̀ wa tó wà ní Abuja ní ọwọ́lọ́wọ́ adẹ́ǹta very very cheap. So yìí in the next 2 months ó máa price ẹ̀ máa change. Tá bá ti parí gbogbo survey mi, ilẹ̀ Abuja is there. Ilẹ̀ Mọ́níyà ní Ìbàdàn àwọn èèyàn ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí àwọn ilẹ̀ yẹn rẹpẹtẹ. Kódà nígbà bá tún sọ pé Esabod ń ṣe nǹkan kan sórí ilẹ̀ ọmọ àwọn ò lọ owó nígbà ìpariwo tẹ̀pẹ̀ mo ní nǹkan lẹ́sẹ̀ pẹ̀ àbí mo ní nígbà tí PS ní màmá ibi táwọn gbélé yín àwọn máa lọ owó mo dẹ̀ sọ wípé yìí nílé Nàìjíríà. Olórí burúkú máma kò bá mi kò yá bọ́ síwájú èṣù ní kò sí téṣù ò lè ṣe. Ìyẹn ò gbọ́dọ̀ fojú di èṣù. Wọ́n lè wọlé ọ̀la kalẹ̀. Bọ̀tí tó yẹ bá di pé mo parí ẹ̀ tí mo bẹ̀rẹ̀ láǹgì lórí ẹ̀ bóyá ẹ máa mọ̀. Mo tún lè bẹ̀rẹ̀ láǹgì lórí ẹ̀ kí n tún sọ pé ẹnìkan ló ní. Nígbà yẹn pẹ́ sọ pé ń wọlé kí ara tí Nàìjíríà gbà nìyẹn. Ẹ sọ pé ẹ tára lómi ìbá ti kọ́lé tó kún jẹ́ spíkà ìgbọ́dọ̀ lọ́wọ́ olùlẹ̀. Ta ló náà ló tó máa sọ ẹni tó fẹ́ gbọ́rọ̀ ẹ̀ nìyẹn olójú ufo ní ọba ńlá. Ọ̀rẹ́ ò bá ti èèyàn mú. You know she's depressed with her because she has a cancerous in all her body cancer from bleaching. Mo ṣe gbé fọ́tò ẹ̀ síta. Ìyẹn gan wà depressive. Kíyàn ní cancer ní gbogbo ara. Pigmentation. Tí o bá jẹ́ kí ẹ̀yìn ẹ kó ba ọ̀rọ̀ jẹ́ torí mo rí tí gbogbo àwọn ará ṣọ́ọ̀ṣì ẹ̀rọ lọ́bẹ̀ tó ní wọ́n ń sọ̀rọ̀ wọ́n á sọ kí ní èdè fracas yẹn lọ torí ọba ńlá ò ní ọpọlọ tó bá lọ́pọlọ ní ó yẹ kókó ẹ̀ wọlé fọ́nọ́rẹ́bù torí ìjà tó ń jà náà ni wọ́n ṣe appoint ọkọ ẹ̀ èèyàn tó ọpọ́n ti ń jà láti school ń gbóyún ní school what do you expect? She just a street fighter. Nígbà tí mo rò pé bóyá ẹni tí mo lè bá ṣe ọ̀rọ̀ ẹnu kí n dákẹ́ ní ẹ̀ mo ti mo wá rí i pé ó máa ti jọ́ tó ti dórí social media ló ti ń jà. Mi ìbá tí ẹ wá tó mo ti finish pẹ̀lú ẹ̀ ti pé ó lè gbọ́dọ̀ fún la mẹ́ta pé kàn mí. Mo mọ̀ pé tó bá yá wọn á mọ̀ ẹ́ fún money laundry again. Continue. Àsìkò ẹni. Emotion, you need to go and rebrand yourself. Of course, when you register for a charity in Nigeria, wọ́n kì í fún yín ní orientation. Àwọn kan ló yẹ kán gbé Muyideen lọ hospital. Kí ni ó ṣe Muyideen? He has awareness of his surroundings. Kí ló ṣe Muyideen tó fi máa gbé lọ hospital? Kí ló ṣe Muyideen? Ìwọ tó ń ṣe charity ó yẹ kó ní council office. Kí ló ṣe Muyideen? Of course, ó máa lọ, ìmọ̀ kò máa lọ. Some people might not know. You can't put someone under a duress. You don't force. Let's say bó ṣe mú Muyideen yẹn, okay, ó fẹ́ ṣí ṣọ́ọ̀bù cable tó ń tà, ó kó fún lówó kún. Why?
ó mọ iye ìgbà tó ti gbé wá tọrọ owó ni ó tọrọ títí ẹ̀mejì ló gbé wá fún tẹ̀yìn tó ní kán dáwó eyín. You are only using them to exploit, to brainwash people in abroad. Budake mo we ètí mo wá jáde fún ẹ last time bá tó tún gbé wá kán dáwó marriage. Ṣé Muyideen ti mature for marriage? Ṣó sọ pé ó fẹ́ ṣe marriage? Ṣé Muyideen ti mature for marriage when he still have a street life? Then how compatible is Muyideen to that educated lady? Do they have sexual intercourse at all? Do they? Are they compatible? And the girl, only Muyideen ni girl yẹn máa ń control it. All these go back sọ̀rọ̀. Àṣírí ṣì máa tú because I don't know why you feel threatened. Nígbà tó lọ sí TikTok torí mọ̀ pé ọ̀rọ̀ máa bọ́ and Muyideen dẹ̀ ti wà ní ojú gbogbo èèyàn. There's nothing you can do to him. Torí kò tí ì ṣe náà. Nto ọ̀nà dẹ̀ gbé pọnpọ́n rú kò tí ì ṣe. Àwọn kan tiẹ̀ fún mi lẹ́yìn eyín rẹ̀ ní UK. Ó ti sọnù ẹ̀ tún dáwó eyín mọ̀. How do you feel comfortable? Ṣé under charity náà lè yín tún wà? Nígbà tó dẹ̀ ń lọ àtẹ̀yìn gbogbo ẹ̀ ló kó lẹ̀. Gbà tó meet entity bí ṣe ń lo eyín rẹ̀ nu. Ó tún yá kán dáwó ó mọ̀ pé nìkan pè sórí show ẹ̀ ó sáré cut show yẹn. Nígbà tó ní pé ó fẹ́ ṣèyàwó kán dáwó bẹ́ẹ̀ nìkan ṣe pé wọlé pé àti kọ́lé fọkùnrin àti sí ṣọ́ọ̀bù fún sáwọn látún dáwó aṣọ ìyàwó ṣòkò sáré kó lórí láṣà àti ìjọ yẹn. Ṣé rí gbogbo ẹ̀yin young boys kò sí tẹ́lẹ̀ fi owó kò sí tẹ́lẹ̀ fi owó kìdẹ́ ìṣẹ́jọ́ ẹ̀ àwọn tó ń invite ẹ̀ sókè ṣan tó ń insult they deserve it. Ẹ̀rọ àwọn àgbààgbà CAC invite wọn. Ṣé ẹ̀yin ò mọ̀ pé guy ni bàbá yẹn bàbá guy? Ta ló sọ fún mi pé àṣẹ Ọlọ́run ń bẹ lẹ́nu ẹ̀yin pastor? You see, when some pastor makes prayer, if I say amen, I'm only connecting myself with the spirit, not with the pastor, not with the words of your mouth. I'm only connecting myself. Meditate. Lórí ọ̀rọ̀ tẹ́ sọ ni pastor ò lè tú yín sílẹ̀. So Agbala Gabriel kò sẹ́ni tó fẹ́ gbé ẹ ṣubú. Stop it. In tó wà lórí social media làwọn èèyàn ń sọ. Tí o bá ti fẹ́ kí ọ̀rọ̀ rẹ wá sórí social media ṣe rere. People knows nothing about me. They can bring all their girl, can be guessing, picking on my. I don't care. All the social media kìíní ó wá ń ṣépè fún ẹni tó rìkọ́dù Muyideen ní ayé dígítà. Àwọn tó ń kú sẹ́gbẹ̀ẹ́ títì gan tó ń ya wèrè lẹ́gbẹ̀ẹ́ títì instead kan rescue wọn fídíò wọn. Muyideen ó ṣe kíní yẹn intentionally ní kí kó fẹ́ ṣalábàárù. Okay, ká zoom pé wọ́n kọ pé kó lọ ṣe bẹ́ẹ̀. Kí ló dé tí wọ́n fi àyè tán fi kọ? And again, jẹ́ kí n tún sọ kankan fún yín, Agbala Gabriel. Those people that are betraying you, they might be part of your bodyguards. Àwọn tó kò ní kí Ọlọ́run kó fi òtítọ́ ọ̀rọ̀ hàn ó lè wà lára àwọn tó súnmọ́ ẹ pẹ́kípẹ́kí. I have a bitter experience with my staff. So anybody ló lè kọ. Wọ́n dẹ̀ lè má kọ. Àwa là ní fàyè lẹ̀. Ó ti mọ̀ pé wà lórí social media. Gbogbo àwọn ìpankẹ́rẹ́ tó kúnnú ilé ẹ̀yẹn ló dà wọ́n nù. You shouldn't be beating anybody. Nobody is an animal. Only mental problem. It's only in Nigeria you do beat them. Pé ẹgbà ni Bíbélì. Bíbélì sọ pé ọkàn ọmọdé ẹgbà wọn fífà. Èèyàn ló kọ Bíbélì go to hell. Tó bá bí yín rẹ̀ wá náà yàn nílùú òyìnbó. Èèyàn ló kọ kàtàkàtà pọ̀ nù Bíbélì. Ó dẹ̀ wà nínú Quran. Oníkádùkú kankan tí ẹni. Bíbélì tí ó mọ̀ múyàn, ó máa ń dorí èèyàn rú ni àti Quran.
nígbà bíbélì bá ní pé wọ inú kọ́lẹ́kẹ́lẹ́ ọkàn rẹ kó lọ gbàdúrà ọ̀nà ni ó tún sọ pé níbi téèyàn méjì mẹ́ta bá wà èèyàn ló kọ́ human being ló kọ́ ilé ayé wọn ti kọ́ òyìnbó kàn ń da orí gbogbo yín rú pẹ̀lú àwọn ìwé mímọ́ Kùránì gbogbo wọn kàn ń da gbogbo orí yín rú ni ó ní inú kọ́lọ́kọ́lọ́ ní pé ọlọ́run rẹ ní kọ́lọ́kọ́lọ́ ọkàn rẹ ó tún níbi téèyàn méjì mẹ́ta bá wà èwo la fẹ́ bìlífù gan nù ẹ. ó ti fún Muyideen ní fíìmù ó ti fún ní fíìmù wọ́n ló dìlítì àwọn kọ́ńtẹ́ǹtì lórí TikTok wọ́n ń tẹ́tìnì ẹ̀ ní ṣe rí gbogbo àwọn tó ń tẹ̀lé amúsanyìn olólùmọ̀ bí agáréjì wo ló ti kó wọn tó bá fẹ́ rí bàbá wọn ni wọ́n máa rọ́ wọ́n ròyìn ẹ fún mi gan ṣé ń gbé jáde lórí WhatsApp ìwé tẹ̀fí máa tó fi máa bá àwọn ìyá àgbàlagbà yẹn sọ̀rọ̀ ìbí wọ̀ ló sọ pọ́kọ arúgbó ni ẹ́ tó bá fẹ́ háwó fún wọn gan tó ní kán line up ó rí tó bá fẹ́ lánàá fún wọn tẹ́lómi bá sọ pé kinní kan wà ní irọ́ ẹ bọ́ sẹ́gbẹ́ kan àwọn tó tó ẹbí lọ yóò lé 30 years ọmọdé ni ẹ ẹjọ́ àmọ́ṣẹ́jọ́ ẹ dáàdì ni tọ́ọ̀gì ní gbogbo àwọn tó wà lẹ́yìn ẹ̀pà tọ́jú àpá àwọn ọmọ ẹ̀yìn àwọn ọmọ lẹ́yìn tó kí òlò lọ kó tọ́ọ̀gì kì í wọ́n náà wọ́n gidi ní o bọ́tí máa ní kí n kó fọ́tò yẹn jáde wọ́n máa crop ẹ̀ mo lè blọ́ọ̀gì ẹ̀ kì í ṣe ìwọ nìkan ló ń na Muyideen gbogbo àwọn tọ́ọ̀gì àwọn ọmọ òṣì tó kó lẹ́yìn yẹn máa ń na Muyideen irú oore wo ló wá sọ pé ó ṣe fún kódà màá ní Muyideen gan ló set up business ìfẹ́ owó gan ló tún jẹ lára Muyideen ẹnu ẹ sì dùn 5,000 20,000 ẹnu ẹ dùn gidigidi ẹjọ́ àmọ́ ìṣẹ́jọ́ ẹ̀ ṣóun pay tax ṣá torí kò sẹ́ tó lè kó bẹ ìwọ ni kò má kó bá ara rẹ̀ torí pé kéèyàn máa lọ ọlọ́pàá kéèyàn máa lọ purọ́ fọlọ́pàá kó máa rẹ̀ sí ìjọ́ kan máa boomerangi jẹ́ tẹ́yìn bá sọ pé ọmọ ẹ̀ mọ́ para ẹ̀ tó bá yọ ọmọ ìyá para rẹ̀ padà sí gbọ̀ngàn tó ti wá kókó Ìbàdàn wa yílò àwọn ọlọ́pàá Ìbàdàn mọ́ tí n bá gbà